Táyé fi kùnú ayọ̀, àyànmọ́ ẹni kò ní tàsé ọ, kádàrá ẹni kò ṣe kọ̀ láì gbà ẹ̀dì ẹ̀ mú. Onisababi mi ò jẹ́ kó já sáyọ̀. Ẹyẹ wa ò ní fò síbi tó ń ti sọ púpẹ́ yáyé. Ẹ dákun a ò ní bọ́ sọ́wọ́ alágbẹ̀dẹ ayé tuntun ni ọ́ àbí ní ẹ̀ṣẹ̀ ó sọ lọ́gbọ́n kọ́ kò yé ni ta ló lè túná òkùnkùn lọ́rọ̀ yìí ọjà rẹ̀ ìmọ̀lẹ̀ dá ọ́ torí pé inú òkùnkùn láyé ń gbé àfọlọ́run ló lè tọmọ́lẹ̀ sí ohun tẹ́ dá o mọ́ ló ń ṣàgbà ẹ̀dá ó mà ṣàyẹ̀ fífúnnú ayọ̀ àyànmọ́ rẹ̀ ni kò ní tàsé ọkọ̀ ní tàsé rẹ̀ ni kò ṣe kọ̀ láì gbà ẹ̀dì ẹ̀ mú Onisababi jẹ́ kó jẹ́ sáyọ̀ kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó lẹ̀ mọ́ gèrè tìmọ́tìmọ́. má ti mọ bá o jẹ pé wàá tó ẹ̀mọ́ nínú yẹn. mi máa ń fún ẹ má dẹ̀ dọ̀bù rẹ̀ wá dúró. Of course. wá gbọ́ níbi ilé o máa tá tán. Of course, I'm not the Mayo now. Anyway. Who know you go? Sùn tiẹ̀ ni. Hello baba. Hello. Kí ni gbogbo ilé náà? Ṣé o ní dìde ni? Ṣé o mọ̀ pé schedule mi tight ni? Mo ń lọ bí iṣẹ́ náà. Ìwà kí ló ń ṣe ń ta? Mo nǹkan tí mo lè sọ sí yẹn. Okay? Mo ṣì wà nílẹ̀. Anyway, no problem. Ojú la ń wò, a ò mọ tó ń bẹ nínú. Ìfẹ́ ṣá lọ́lọ́run fi dálé ayé, ẹ̀jẹ̀ ya nífẹ̀ẹ́ ara wa, kó má bàa lógún dọ̀dẹ ni o. Sọ wípé bẹ́ẹ̀ ni tèmi kọlọ̀ lá máa rí, ọmọ yìí ṣe kó wá nínú ogun dọ̀dẹ nígbẹ̀yìn o. Alpha. Yeah, báwo náà ìtẹ̀? O bọ̀ fọ́dé tì. Òótọ́ lọ̀rọ̀ bọ̀bọ̀ yìí. Ajánúwèé lásán ni tí ò lè bùyàn jẹ. Ngozi náà sọ same thing me believe. O mọ funny thing. Bọ̀bọ̀ yìí back mi ni ṣá. Mi pe guy ò lè ṣe anything. Ibi tí ẹ tún try láti ṣe normal ìfẹ́ olú. Mi ìrànyàn mo tún fà á pé kò fà á. Eléyìí kọ ẹ̀yìn ni o. Mo ṣe tì kò tiẹ̀ ta tú. Anyway, ṣé àpolówó ṣá? Ó fọ́nì. Yóò mọ nǹkan tó ṣe bílẹ̀ ṣe mọ́. Ó kàn ká 10k lé mi lọ́wọ́ ni. Mo fọ́. Ọlọ́run. Wo. Kò kàn mí. Kò kàn fẹ́ olúṣẹ́. Farabalẹ̀. Problem ìwọ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ nìyẹn. Ṣé bí? Well, ìmú àgbọ̀ ló kọ́ mi o. Màá bá ìsọdẹ tàjọ. Ìfẹ́ olú ń lọ bòmí. Ó kí ọ̀rẹ́ má bẹ̀ sọ̀rọ̀ létà ṣùgbọ́n. Táyé fi kùnú ayọ̀, àyànmọ́ ẹni kò ní tàsé ọ, kádàrá ẹni kò ṣe kọ̀ láì gbà ẹ̀dì ẹ̀ mú. Onisababi mi ò jẹ́ kó já sáyọ̀. Ẹyẹ wa ò ní fò síbi tó ń ti sọ púpẹ́ yáyé. Ẹ dákun a ò ní bọ́ sọ́wọ́ alágbẹ̀dẹ ayé tuntun ni. Okay. Well, as a matter of fact, this is not the first time
not the second, not the third. And I'm sure this will not be the last time. They say, hey, why your namesake? She reported you to me. Sophia, who reported for me? Girl, that mates in the birthday party salon last week. She reported you as well. You know what is going on? Tell me what is wrong with you. You understand? Like what? Hey, why? You're not a baby. Oh, so much Kiri. You understand me quite well. Simba boy, ye dada. Shake Good. Exactly. That is where I'm going. Of course, you know. Continue so long on here. Alright. Yeah, shall I am show around girls tí wọ́n sọ̀rọ̀ nípa yìí. Owó ni wọ́n need. Owó tán dẹ̀ need mo ti ń fún wọn yẹn. Because tí wọ́n bá dìde kúrò lórí wọn sìn, tán bá tún rẹ́ lómi tó kówó lọ́wọ́, wọ́n á tún ṣí ìdílé fún wọn. Olórúkọ tán pè wọ́n fẹ́ apá àbí olóṣèlú. I don't know bóyá bó ṣe ń reverse wọn bí wọn. So it's not an issue. No, count there. Just forget about it. You mean the same? To you, it doesn't mean anything. But to me, it means a lot. Alright. Making enlightened. Surely mo ń ṣe àwọn nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. Nítorí pé ẹ̀ ń ṣe ni. It's not part of me. I'm only trying to play along with you people. Kó má dàbí pé bóyá mo proud bóyá torí change kan wà lọ́wọ́ mi. I'm just trying to join you people. If you cannot win them, you join them. Anyway, let's go straight. Well, this actually is the perfect time. Okay. Alright, kí ni mo fẹ́ ṣe fún wa lórí bẹ́ẹ̀dì? Ṣé lórí ọ̀rọ̀ wa? Of course. Who go all the way to our loan now? Alright. Anyway, ẹ jẹ́ ká foríkorí. Whatever and our resources is the final. Oh, okay. Oh, as for me, I'm thinking and I want to suggest that we should go and celebrate in Ife. What do you think? They can't celebrate in Ife, no? Ife? But why Ife? Yeah. Ṣùgbọ́n pé ọlọ́pàá yìí jẹ́ ìfẹ̀lẹ̀ tí ń ṣiṣẹ́ ìfẹ̀lẹ̀ ní àwọn ọ̀rẹ́ mi pọ̀ sí. So, màá ṣe láti celebrate them pẹ̀lú wọn bẹ̀. Yeah, that's a good point. That's a good point. Okay, anyway, but èmi wò pé kò sí nǹkan tó sí wà ń pẹ̀ tí ò sí nínú but I can see your point. Alright. Mama, it's got to I need to talk to Kí ló ṣẹlẹ̀ bọ̀dá? Mọ́tò yóò ṣe bí kò fẹ́ múná wá rárá. Ìgbà tí mo bọ́ ń sin mo wọ pọ́tò, ó dàbí pé contact yẹn ó ṣòmòye bátìrì ẹ̀. Kò yẹ ká yọ bátìrì mọ́tò ẹ̀. Ṣẹ́rẹ́ àwọn mọ́tò tẹ́ bá ti lè yọ bátìrì wọn báyìí, wọ́n á wọ kóòdù. Bó ṣe wà yẹn sọ ti wọ kóòdù. Kí mo wá fẹ́ ṣe báyìí? Ṣàrí bó ṣe wà yẹn sí, a máa tó ẹ̀. Tó dẹ̀ wà yóò dá o. Ìyẹn kéré gan. Bóyá ká ti pààkì síbẹ̀ yẹn àbí tìpà tó ká bá ti pààkì tó wà ṣe tó lọ sí ilé ṣe ọ̀hún. Ẹ lọ apàṣẹ irun mọlẹ tó ń gbóríta ibo ló wà wọn gbé sátàfẹ kan ọ̀nà Ìjẹ̀bú Òde ó dà ẹ̀gbọ́n ẹ ti pẹ́ o ẹ máa bọ̀. Ẹ rọra o. Ṣé ẹ bínú? Rárá. Àwọn ọkùnrin ni wọ́n ní ti assistance yìí. Irú assistance wo? Ẹ jèrè ọkọ̀ wọn bàjẹ́ ni wọn dẹ̀ fẹ́ wọ́kọ̀ èrò wọ́n èrè tí mo dẹ̀ wá pé kó wá bá mi gbé wọn ìyẹn lòun ò lè wá mọ́pò tí wà lọ́nà Ìjẹ̀bú Òde Ifẹ̀ làwọn náà dẹ̀ lọ́wọ́ níbẹ̀ lè assist àwọn dẹ́fẹ̀. Ẹ gbé wọn ẹ jẹ́ kán wọlé ẹ ṣáà jẹ́ ká tètè máa lọ. Ok. Ẹ ṣé mà. Ẹ rọra sà. Ẹ lọ́sìn. Ok. Ayé bàbá ò ní dáwèrè. Ẹ̀kọ́ orí burúkú yín lọ, wọ́n ṣe wá dáadáa fún yín. Ẹ má bínú àǹtí. Ẹ jọ̀ọ́ ẹ ṣáà rọra ṣe ti wọn. Ẹ rọra máa lọ díẹ̀ díẹ̀. Ọlọ́run sọ wa. Àmín. Àìsùn. Àmín o.
ẹ ṣe wo. Mo sorry aunty. Mi ò mọ̀ pé irú condition yẹn lẹ wà o. Mo help wọn ní park wọn wà stranded mo wá ní kan wọlé. Ẹ jọ̀ọ́ ṣé mo lè nọ́mbà yín mọ̀? Èmi àbí tiẹ̀. Títà wọn mọ̀. Ẹ má ṣe kò ní ìdí. A sì lè ní assistant a lè rẹ́ndà fúnra wọn. Ṣé fún wa lọ́wọ́ ẹ? Bẹ́ẹ̀ ni mo. Ẹ jọ̀ọ́ ojú tó ń dùn yín ó ti tó gbà ó tó ti bẹ̀rẹ̀ gan. Bẹ̀rẹ̀ kẹ̀ ó ti pẹ́ o èmi tiẹ̀ máa ń sọ fáwọn èèyàn wípé wọ́n ṣe bí mi mọ́ lélẹ̀ nítorí wípé mi ò rí ìmọ́lẹ̀ rí lọ́jọ́ ayé mi ṣùgbọ́n àǹtí mi máa ń jẹ́ kó yé mi pé àtìgbà tí mo ti wà ní 4-year-old ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Báwo ló ṣe ṣẹlẹ̀? Gbogbo ẹ̀ pátá ló yí Ọlọ́run. Ẹ káàsán ẹ ṣe wọn jọ́sí ẹ ṣe gan-an ni. Sister Fiyin, mo ní ọ̀rẹ́ kan oníṣègùn òyìnbó ni àìsàn ojú ló dẹ̀ ń dì pẹ̀lú. Mo ṣàlàyé fún lórí ọ̀rọ̀ fẹ́ wa ó jẹ́ kó yé mi pé tó mi ojú yìí ò bá ti dànù ó ṣeé ṣe kó ṣe rí nà. Ẹ má mà dá wọn lóhùn kì í ṣe ẹrù wọn nǹkan tó máa jẹ ni gbogbo wọn wá. Ó yẹ kí wọ́n bọ̀ fún mi sísá mi ṣe jẹ́ ká ní sùúrù ká gbọ́ kan tó fẹ́ sọ bóyá àwọn náà máa lè rí solution sí kan tó wà. Kí la fẹ́ gbọ́? No, explain what? Dìde má bọ̀ ní yàrá. Excuse me mi ti ṣetán pẹ̀lú wọn. Ọ̀gbẹ́ni tó bá di ọ̀la padà wá a máa sọ. Ṣé ìbínú mo ṣe ṣe sí yín lánàá? Not at all. Ẹ jọ̀ọ́ má bínú. Araba tèmi ò dédé ya dínà odò. Ẹ̀fúùfùlẹ̀lẹ̀ ló tán igi oko mi ní sùúrù. Bí báwo mà? Kó tó di pé mo decide láti má ṣe anything lórí ọ̀rọ̀ Fẹ́mi wa. Ó ní àwọn nǹkan ìbànújẹ́ tí ojú mi ti rí. Èmi náà rò bẹ́ẹ̀. Ní ìbẹ̀rẹ̀ ọdún yìí máa nìkan dídé wá sínú ilé. Ó ní gbogbo àlàyé tá a ṣe lórí ọ̀rọ̀ Fẹ́mi wa pé spiritual thing ni. Ó ní àwọn nǹkan tó ń lè ṣe fún wa. Kíá bá ṣe gba ìlú Ìgbòho lọ nìyẹn. After 6 days ní ìlú Ìgbòho ṣàìdédé ni mo gbọ́ igbe àbúrò mi lóru ọjọ́ kan. Sister mi. Àbúrò mi. Ẹ̀dẹ̀ ti promise mi wípé ẹ ní jẹ́ kí ẹ̀dá alààyè kankan kó bọ́ sọ́rọ̀ rẹ̀. Má bínú àbúrò. Ẹjọ́ mi náà kọ́. Ẹkún ló máa ń fa ikùn. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ ẹ ló pẹ́. Bọ́ọ̀ bá tọwọ́ bọ ẹnu àbíkú ò lè gé jẹ. Ìwọ náà mọ̀ wípé bí ò bá sí họ̀ọ̀họ̀ lọ́nà ọ̀fun ibo ni kẹ̀lẹ̀bẹ̀ ṣe fẹ́ gbàdàgbà rẹ̀. Ṣé tí àwa bẹ́yìn kí wọ́n á jókòó? Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé mi lọ nígbà tí mo dé yàrá àbùtán fi àbúrò mi sí alàgbà yìí ni mo bá lórí ẹ̀ tó fẹ́ fi tipátipá já ìbálẹ̀ ẹ̀ láìsí àsọtì ọ̀rọ̀. Jesus Christ alàgbà ìjọ. Àtìgbà ilé mi ti pinnu wípé kó wà báyìí kí n máa wò ó tẹ́ mi lọ́wọ́. Èmi nígbàgbọ́ pé àsìkò tí mo fẹ́ dá sí ọ̀rọ̀ yìí Ọlọ́run á ṣe nírọ̀rùn. Àmín. Èmi mà ti sọ̀rọ̀ ìtìrù lórí ọ̀rọ̀ ẹ̀ nítorí òye kan kò lè yẹ kádàrá. Bá dáni wáyé ṣe dá wa páàrí bẹ́ẹ̀ là á rí yìí. Ẹ má ronú bẹ́ẹ̀ mọ́ kò sí nǹkan kan tọ́lọ́run lè ṣe. Kò sí nǹkan tọ́lọ́run lè ṣe lóòótọ́
ṣùgbọ́n nǹkan tó lè ṣe tí ò ní ṣe ló pọ̀ jù. ó fi hàn parents wa lé ìdán ọ̀tá lọ́wọ́ àwọn náà wá ń bìlíìfù pé àwọn ló dá wa pé kì í ṣọlọ. Let us pray. Kí ló fàdí ọ̀rọ̀ ó dìgbẹ̀yìn. Ìyá mi tọ̀dọ̀ bá ọ. 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 Ẹyẹ wa ò ní fò síbi tó ń ti sọ púpẹ́ yáyé. Ẹ dákun a ò ní bọ́ sọ́wọ́ alágbẹ̀dẹ ayé tuntun nìran wà mí ní ẹ̀ṣẹ̀. Ó sọ lọ́gbọ́n kọ́ òye ní ta ló lè túná. Òkùnkùn lọ́rọ̀ yìí ọjà rẹ̀ ìmọ̀lẹ̀ dà ọ́. Torí pé òkùnkùn láyé pé àfọlọ́run ló lè tọmọ́lẹ̀ sí ohun tẹ́ẹ̀dá ọmọ ló ń ṣàgbà ẹ̀dá. kò sí gbogbo ọmọ tó bá tọrọ nídìí Ọ̀ṣun náà ló máa ń lẹ́gùn Ọ̀ṣun. ara àwọn ẹlẹ́gùn ni bí àwọn ẹlẹ́mìí ṣe wà nínú Christianity tó wà ní Islamic religion bẹ́ẹ̀ náà ni ẹlẹ́gùn náà ṣe wà níbi Ṣàngó ló wà níbi Ọ̀ṣun ló wà níbi àwọn ẹlẹ́gùn Ọ̀ṣun tó wà níbi Ṣàngó. ẹni ẹ mú Onisababi jẹ́ kó jẹ́ ṣàyọ̀. kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó lẹ̀ mọ́ gèrè tìmọ́tìmọ́ torí pé ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọràn ni yóò ṣòro ọlọ́mọràn wọn wára wọn máa ni yóò ṣe ra wọn. mo mọ inú mi ọ mi ò mọ tiyín ohun tẹ́ ń rò sí mi èmi ò mọ àmọ́ ká nífẹ̀ẹ́ rárá wa o torí fẹ́ lọ fi dáyẹ kó má bàa wá dógun ni kẹ́hìn ò lè bọ́ káyé fi kùnú wáyé o kùnú wáyé ọmọ rẹ ní kò ní tàṣẹ ọ dáńdábà ẹni kò ṣe kọ láì bá ẹdí kò ṣe yí kó jà rẹ. ọ̀sán ńlá ni Ọ̀ṣun aṣẹ́gun lẹ̀dọ̀mọ èyí alágbòrúgbò tó ń lọ́ṣun. kò sí orílẹ̀-èdè tó ń bẹ láyé yìí tí wọ́n ti bọ Ọ̀ṣun ibi tí wọ́n bá ti mú omi. eléégún ó máa wá bọ́sù sọdún oníṣàngó á wá bọ́sù sọdún olóòṣà ńlá á wá bọ́sù sọdún olóòṣà oko á wá bọ́sù sọdún. ṣé gbogbo àwọn tó wà létí odò wọ́n wá tọrọ nǹkan tó fẹ́ yìí. ọ̀pọ̀lọpọ̀ wá tọrọ nǹkan tó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá dúpẹ́ nǹkan tí Ọ̀ṣun ti ṣe fún wọn. Ọ̀ṣun aṣẹ́gun lẹ̀dọ̀mọ ni Ọ̀ṣun. mo lè rántí díẹ̀ nínú àwọn ìtàn Yorùbá tó ti kọjá nígbà tí àwọn ìran Fúlàní tí wọ́n kóra wọn pọ̀ tí wọ́n láwọn fẹ́ lọ kidàbọ̀ òkun Èkó àwọn ò gbadé orí ọba gbogbo ilẹ̀ Yorùbá nítorí pé kèfèrí ni wọn yìí wẹ̀ wọn yìí ṣèmọ́tótó wọn yìí ṣe ẹ̀sìn títa wọn láwọn fẹ́ lọ gbadé orí ọba Yorùbá ìgbà tí wọ́n ń bọ̀ wọ́n ti gbadé orí ọba Ẹ̀rìn wọ́n ti gbà Tọ̀fà ìgbà tí wọ́n ń bọ̀ tó kú yẹ kí wọ́n dòṣogbo Ọ̀ṣun ti ṣẹ́gun lẹ̀dẹ̀ àwọn tó fẹ́ lọ kúkú dà wọn kí ni nǹkan tá a fi mọ̀ pé Ọ̀ṣun ṣẹ́gun sílẹ̀ dè wọ́n pé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn kú abákoto epo ara nǹkan tí wọ́n fi ń bọ Ọ̀ṣun ni a sì ń gbóòórùn ọwọ́ àwọn Fúlàní a rí pé ìgbóòórùn ní ọwọ́ wọn torí ẹ̀ la fi máa ń ṣe àpọ́nlé pé mo fi bùsàn yìí sàpátá ogun òjàjàjà kó kú wọn lóró kí. ṣé Ọ̀ṣun á máa lajú afọ́jú. lajú afọ́jú dáadáa láì mọ iye tí wọn bá nígbàgbọ́ kò sí nǹkan náà láyé Ọ̀ṣun ń ṣòwò Ọ̀ṣun ń sọmọ òun lajú afọ́jú gbogbo nǹkan tí wọ́n ń kéde táwọn ẹlẹ́sìn ìgbàlódé yìí ní í ṣe gbogbo ẹ̀ pátápátá náà l'Ọ̀ṣun ṣe. bóyá kẹ́kọ̀ọ́ wa lọ rí àwòrán Ọ̀ṣun bóyá ká tó lọ ráwòrán Ọ̀ṣun jẹ́ ká wò ó tán sí dé ìpínlẹ̀ kọ̀ọ̀kan méjì kan lọ. ó sọ lọ́gbọ́n kọ́ òye ní ta ló lè túná òkùnkùn lọ́rọ̀ yìí ọjà rẹ̀ ìmọ̀lẹ̀ dà ọ́
torí pé inú kùkùn láyé. láti gbà pé fún wọn báyìí aláìsàn tó bá nílẹ̀ kó máa wò sàn. alágbó yìí náà máa yá sọ́mọ́. àṣẹ inú ilé kíkọ́ máa mọ̀ọ́rẹ́ máa torí ra o máa mọ̀ọ́rẹ́ nínú ọmọ bíbí máa mọ̀ọ́rẹ́ ojú bí rẹ̀ ta ni wò ó máa mọ̀ọ́rẹ́ sẹ́lẹ̀rú àgbo àgbàrá àgbo sẹ́lẹ̀rú àgbo àgbàrá àgbo lọ́sọ̀bìnrin wo mọ̀ rẹ̀ kí dókítà ó tó dé àbí mọ́mọ́ dáná lé ọ̀ṣun là ń fè yí. Àìlówó sí balẹ̀ ló dààmú yìí o, ẹgbẹ́ ìṣòro ṣáàmì o, olówó lórí ṣáàmì o, olówó lórí ṣáàmì o. Ẹ̀bá fún mi, ẹ̀bá ṣáàmì, àìlówó sí balẹ̀ ló dààmú yìí o, wọ́n ní mo tún bómi ṣe. Wọ́n ní mo tún bómi ṣe. Àwọn olówó fún àdúgbò ni o. Àwọn olówó àdúgbò ni wọ́n ní mo tún bómi ṣe. Wọ́n ní mo tún bómi ṣe. Wọ́n ní mo tún bómi ṣe. Àwọn olówó fún àdúgbò ni o. Àwọn olóró àdúgbò ni wọ́n ní mo tún bómi ṣe. Lóhùn mi dààmú o. Kẹ́tẹ́ tí mo wọ̀ yé èmi ò wáyé mi ṣiṣẹ́. Àìtètè mọ̀nà lóhùn mi dààmú o. Kẹ́tẹ́ tí mo wọ̀ yé èmi ò wáyé mi ṣiṣẹ́. Ẹyẹ wa ò ní fò síbi tó ń ti sọ pẹ́ yáyé. Ẹ dákun a ò ní bọ́ sọ́wọ́ alágbẹ̀dẹ ayé tuntun ni ọ́ wà mí ní ẹ̀ṣẹ̀. Ó sọ lọ́gbọ́n kọ́ òye ní ta ló lè túná. Òkùnkùn lọ́rọ̀ yìí ọjà rẹ̀ ìmọ̀lẹ̀ dá ọ́. Torí pé inú kùkùn láyé gbé àfọlọ́run ló lè tọmọ́lẹ̀ sí ohun tẹ́ dá o mọ́ ló ń ṣàgbà ẹ̀dá gbogbo àbúrò tó kọ̀ báyìí pátá wọn ti bẹ́ẹ̀ kọ̀ gbogbo eré tó bá ti tọrọ bí o máa ti dàṣẹ bẹ́ẹ̀ ló ṣe máa rí kò ní ṣe kò ní máa yọ ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀ ti dùn ayọ̀ ti kún máa yọ ó náwó owó sí mi wọn ní náwó kù sí kò ní fọwọ́ gbọ́mọ sí bẹ́ẹ̀ ló ṣe máa jẹ́ kò ní ṣe kò níyẹn bẹ́ẹ̀ lè wúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùntàn ń ké gbogbo ẹni tó bá ṣe lóore wọn ní fi dùn sọ́kùn ẹ̀ gbogbo ẹni tó bá ṣe lóore wọn ní fi kà sọ́kùn ẹ̀ kò ní ṣẹlẹ́yà kò ní ṣẹ̀sì kò ní dààmú ojú àṣàkìrì bí ìrọ̀rùn ojú ẹ̀ ò ní rí bí ojú ẹ̀ ò ní rí bí ojú ẹ̀ ò ní rí bí ọmọ ló máa ṣe ẹ́ o tó bá gbó tó bá tọ́ o ò ní fọmọ ránṣẹ́ sọ́kùn àwọn ọmọ ló máa fi ẹ́ wọ́n níjọ́ tó nígbó máa mú wọlé gbó ń pa o ìjọ tó lọ ti bá mu ti lọ sí pa wá gbàgbà náà padà pẹ̀lú àṣìṣe lẹ́dùnmáà gbogbo ọ̀rọ̀ tí mo sọ fún àṣẹ tó pọ̀ ọ̀rọ̀ tárúgbó bá so dègún àbámọ́dá tẹ̀ máa ṣẹ àṣẹ́gun pẹ̀lú àṣìṣe lẹ́dùn òní fọmọ ránṣẹ́ sọ̀rọ̀ ojú kò sọ fún ẹ̀ máa lọ fi bú dáadáa má jẹ́ fọmọ ránṣẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ mi nìkan sí ní ti bá gbó ti bá tọ́ ọmọ ẹbí ọmọ ará ọmọ ọmọ àwọn náà nìkan sí ní àwọn tí wọ́n fi wọ́n ránṣẹ́ sọ̀rọ̀ káwọn ọmọ mi àwọn náà nìkan kéèkì àríkò ìgbà wọn pọ̀ ọwọ́ mi mẹ́wẹ̀ẹ̀wá o ọmọ ni wọ́n fi gbé ọ̀dà olódòdó ọmọ ni wọ́n fi kàn. ọwọ́ ẹ̀ mẹ́wẹ̀ẹ̀wá ọmọ ló máa fi gbé jò ọlọ́ba mi yanjú ẹ̀ sí kò ní ṣẹlẹ̀ oríta yẹn lọ múra sílẹ̀ dáadáa ayé òní máa fọmọ pẹ́ẹ́lẹ́ kọ́lá ságbètì ọ̀yá ní. ara wọn máa ní ló ń ṣe ra wọn mo mọ inú yọ lọmọ ti yín ohun tẹ́ ń rò sí mi èmi ò mọ àmọ́ ká nífẹ̀ẹ́ ara wa o torí fẹ́ lọ fi dáyẹ
kó má bàa wá dógun ni kẹ́hìn ò lè bọ́ káyé fi kùnú wáyé ó kùnú wáyé ọmọ rẹ ní kò ní tàṣẹ ọ kádàbà ẹni kò ṣe kọ láì bá ẹdí kò ṣe yí kó jà rẹ ó ní sábàbí mi ò àmì rẹ kó já sáyọ àmì o ojú la rí ta ló mọkàn ayé ojú la ń wò a ò mọ tó ń bẹ nínú ìfẹ́ ṣá lọ́lọ́run fi dálé ayé ẹ̀jẹ̀ ya nífẹ̀ẹ́ ara wa kó má bàa dógún dọdẹ ni o. ìtọ́bí pẹ́ bẹ́ẹ̀ ni tèrè kọlọ̀ la máa rí ọmọ yìí ṣe kó wá ní dógún dọdẹ nígbẹ̀yìn ẹ̀yìn èèyàn mi ojú lè jẹ̀kùn ó má panilẹ̀ ojú lè tutù kó gbẹ̀yàn mi ọ ẹ̀yìn èèyàn mi ọlọ́run máa lóye Onisababi. Kéwà ṣorí tí abájọ ń bára wa rí tábà tó ọ̀rọ̀ bára sọ kò sí àǹfààní ọ̀rẹ́ tá ń ṣe. Kí ni interest ẹ pẹ̀lú ọmọbìnrin gan-an sọ fún mi? Because afọ́jú tí orí náà ni kò rí ẹ kò mọ kí ni kọ́lọ̀ ẹ kò mọ kí lásán tó wọ̀ lánàá yàtọ̀ sí tó wọ̀ lónìí kò mọ bí wọ gan ṣe rí látòkè délẹ̀ kò dẹ̀ lè sọ sáìsì ẹ. But ìwọ náà kàn jókòó kò rò ó ṣé lẹ́yìn gbogbo ìranù jáìjà tó ti ṣe ní school òkè wàá believe pé o the next available things tó yẹ kó mú dání ní afọ́jú kò tẹ̀lé lọ́sàn gangan àbí kí ló ń tà láti ṣe because ọ̀rọ̀ ò yé mi. èmi. no èmi. kó lọ bèrè. lọ́wọ́ ta ṣé lọ́wọ́ ayọ̀ tó já sílẹ̀ ní patois àbí yẹmi tó kàn kì mọ́lẹ̀ lọ́sàn gan tó dẹ̀ sọ pé ò fẹ́ rí mọ́ àbí mi ò mọ̀ ẹ́ ni tó ṣe fẹ́ máa sọ fún mi pé báyìí ló ṣe rí ay. gbogbo àwọn obìnrin tó sùn they are just mere friend. mere friend? tàjọ ń sùn ní same bed. Ayọ̀ sórí àwọn kankan wà tẹ́ a lè fi parọ́ fúnra wa tí ò possible kó máa fi parọ́ fún mi náà kò possible. Honestly speaking, I have nothing with them. Ìwọ tí o ti dà tó bí nínú Jésù ló ń sọ ilé yìí fún mi jáde. Okay. Ẹ̀fà tọrẹ òye mi mo fẹ́ máa jẹ́ kó rí máa fọ́ mi. But I have no reason to like him. Mo fẹ́ parọ́ fún. Bọ̀ yìí tó ń sọ yín kọ́ òun parọ́ fún mi náà. Sori ó jọ bẹ́ẹ̀ kò jọ bẹ́ẹ̀ ó yẹ ẹni gbogbo kó paṣọ láró bíi tàtọ̀ létí ẹ̀ ikọ̀ àwọn àgbàbọ̀ wọn ní okùn ọrùn kò yẹ adìẹ ó tún wá yẹ adìẹ ṣùgbọ́n kò yẹ ẹni tó mú dání ó dẹ̀ yẹ ilé tí wọ́n máa so mọ́ níta ẹ̀ a ní láti máa fi ẹ̀kọ́ tútù tọ́wọ́ fúnra wa náà kí là ń parọ́ fúnra wa fún. ọ̀rẹ́ ó ní nǹkan tí mo rí lára ọmọbìnrin tí mo fi wò mọ́ àti pé dáàdì mi máa ń sọ àwọn kankan fún mi kó lè pọ́n jáde láyé nǹkan mẹ́ta àkọ́kọ́ owó ipò àti ẹwà ó ní obìnrin téèyàn bá torí ipò fẹ́ ọjọ́ iwájú ọ̀dà èyí téèyàn bá torí owó fẹ́ ó máa ń múni sìn bí ẹrú ni obìnrin téèyàn bá torí ẹwà fẹ́ gbogbo ayé pátápátá ló máa bá ní fẹ́. Good of you wá sọ fún mi irú obìnrin wo gan-an ni bọ́sí ẹ̀ wà ní kò fẹ́. obìnrin tó bá ní ìwà àti ẹ̀sìn gẹ́gẹ́ bí Ọláfẹ́wá mi. Good of you ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ wípé àyàngbé ajá dùn ṣùgbọ́n kinní kan la máa jẹ kó tó di kó ajá gbẹ. Sọ fún mi kí ni research tí wọ́n fúnra ẹ̀ ti ṣe lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ìwádìí wo ló ṣe ṣé o ti mọ̀ pé ọmọ yìí lẹ́sìn ni àbò níwà àti wípé kí ló mọ̀ tó fa ojú ẹ̀ méjèèjì tí ò rí náà yìí. Spiritual thing. báwo ló ṣe sọ. mímọ̀ olóyún kan ló gbé sí ọ̀dọ̀ dájú lọ́jọ́ kan.
Fọláṣadé kọ́ yìí èmi ló ṣe. Ṣé bí ní ìsìn ni wọ́n sọ́dọ̀ mi wá gba nǹkan yìí ọkọ rẹ̀ ńkọ́. àmọ́ bí ó lọ. ẹ mọ bí ọkọ rẹ̀ wà. ẹ Fọláṣadé fẹnu ara rẹ sọ bí ṣe ń ṣe ọ fẹnu ara rẹ sọ fún mi. ẹ wo ó ti dáyà mi báyìí ẹ má jò gbẹnu mi jáde o. ó ti dáyà rẹ báyìí. ó ti dáyà mi. ọ̀dà arákùnrin dìímú dáadáa ẹ fún mi ìṣẹ́jú kan dìímú o. mo ti dìímú bàbá ẹ má pẹ́ o ẹ dákun. pẹ̀lẹ́. ẹyẹ nípa kọ́sọ́kọ́sọ́ wọgbọ́ àbírẹ́ ìdí tí ẹ̀mí sẹ́yìn àdìbá fún ègùn lọ́la tí ń ṣèyà ẹgbẹ́ ẹyẹ nípa kọ́sọ́kọ́sọ́ wọgbọ́ àbírẹ́ ìdí tí ẹ̀mí sẹ́yìn àdìbá fún ègùn lọ́la tí ń ṣèyà àjàbọ̀ ẹyẹ nípa kọ́sọ́kọ́sọ́ wọgbọ́ àbírẹ́ ìdí tí ẹ̀mí sẹ́yìn àdìbá fún ègùn lọ́la tí ń ṣèyà àfẹ́rẹ́ ẹgbẹ́ kò jẹ́ sí lọ àjàbọ̀ kó jọpọ̀ mọ́ ènìyàn àfẹ́rẹ́ kò ju kárígbó ńlá kápá sí lọ. ìyá kéré mú mi Ajíbọ́lá ẹ mú mi gbogbo ẹlẹ́yẹ báyìí mo bá mulẹ̀ etí rí mo mà rí yín ẹ sọ fún mi pé ń bọ̀. ìwọ máa gọ ọkọ olóyún ìyẹn ni wípé ọmọ páwọn àyà wà lówó olùkàsà tó yànkọ pàrà lẹ́ẹ̀ràn táwa ń sìn tá a so mọ́lẹ̀ ni wọ́n fẹ́ máa yọkùn lọ́rùn wọn ní ìwọ náà. ẹ̀yin ìyá ọ̀rọ̀ yín ti yé mi tí n bá ní kí n wojú yín dáadáa ó fẹ́ jọ bí ẹni pé ìjà lẹ bá wa. bẹ́ẹ̀ ni a bá ti jà wá ni ìjà máa ń foníjà sílẹ̀ gbálápẹ̀pẹ̀ lójúńjọ́ mi. bẹ́ẹ̀ ni. èyí ti rí ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà yóò tó já ṣé tí ọmọ tẹ́ ẹ dè mọ́lẹ̀ tá a sì fẹ́ tú ẹ tẹ̀ gbọ́n náà ṣé n tó bójú mu ni pé kí Ọlọ́run ṣẹ̀dá gbogbo wa kí àwọn ìran tí Ọlọ́run ṣẹ̀dá kó sì máa di ọmọ làkejì mọ́lẹ̀ ṣé n tó dáa ni kí lè bínú ẹ̀ pé ọmọ tẹ́ ẹ dè mọ́lẹ̀ wọ́n gbé wá sọ́dọ̀ mi mo sì fẹ́ tú sóun lọ́mú jàrá ni àmọ́ ẹ wá gbọ́ o n ò ní bá yín ságídí n ò sì ní bá yín jà ṣé ẹ̀rọ ọmọ tí wọ́n gbé kalẹ̀ yìí tí mò ń tọ́jú lọ́wọ́ yìí kò ní kú o bẹ́ẹ̀ ni kò ní rùn a máa ń fà ní bẹ́ẹ̀ o tẹ́ ẹ bá fẹ́ nǹkan kan tẹ́ ẹ fẹ́ fún yín lórí ọmọ ìtẹ́ fi jùlẹ̀ mo ṣe táàdì fún yín. orí rẹ ti dàrú fún gbólóhùn tó bí wá yẹn ọkọ lóyún ó máa gọ ọ àwa ni wọ́n ń lanu gbàgà pé ohun táwọn bá fẹ́ káwọn ò béèrè kí wọ́n ó gbà fún wa ó máa gọ ọ ẹ wo ọ̀rọ̀ ẹ ti yé mi ẹ já mọ́ lọ. ẹ wo ó jọ bí ẹni pé mò ń pa ilé ẹ̀ para yín lé lẹ́mi ẹ jẹ́ sọ kankan fún yín o ẹ jẹ́ ẹni ló ń bá yín tàn lọ́wọ́ o tàbí ẹ bá bá yín tàn á di àwọn dà sí. ẹ jẹ́ gbọ́n náà bo ni wọ́n lọ náà èmi náà sì fi wọ́n lè mọ̀ jẹ́ wọ́n mọ̀ lọ. ẹ gbọ́dọ̀ kó mọ̀ dà fúrọ́ ọdún yàrá búrẹ́kẹ́ ifá amúlò tó yẹ gbà bàrà mi àgẹmì fún fíkanfíkan ló gbálẹ̀ aládùn kò bọ́lá pé ló gbàjọ̀ náà òkè jẹ́rò akọ́nilápá ní sọ́kàn ogun òun ló jí ó náwó ìjà rẹ̀ dáná bẹ́ẹ̀ ni omi sẹ́jú bẹ́ẹ̀ ni omi kù bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ láwùjọ ó ní ẹjọ́ lójú ọmọ jẹun ọ̀la ọ̀pá tẹ́rẹ́ báyìí ní sàmúni mi kú ọ̀pá tẹ́rẹ́ ní sàmúni mi àrùn ọ̀pá tẹ́rẹ́ ní sàmúni mi òfò ń já amúni mi là pẹ́kú amúni mi là pàrùn ikí mẹ́rin galọ̀ wọ́n jẹ́ ká amúni mi ò mìíràn igbó ìgbọ́dé gbogbo ohun alájogun bí ohun alájogun kì í sóhun àkìgbọ́ ohun alájogun kì í sóhun àkìmọ̀ mo yà mo pẹ́ náà yìí tọ̀ jíjí tí mo yí mo bẹ́ẹ̀ ni wọ́n ṣe wọ́n ṣe ń bí tí gbẹ́ntà fá jíjí tí mo jí mo béèyàn tutù ní níbi gbẹ́ndìbò jíjí tí mo jí mo bọ́ ọ̀rẹ́ fáìgùn ó fẹ́ dàgbà ń bá ọkọ ẹsẹ̀ nínú ọwọ́ wọ́n mú ọ̀pá tẹ́rẹ́ wọ́n fi jọ yòlú wọ́n mú pápá ìdàkúsà wọ́n fi jọ yẹ sàmù. bó o ṣe ń wò yìí ó yẹ parẹ́ kẹ́kọ̀ọ́ nùgbà kẹ́ ẹ sì lọ́ọ́ fẹ́ ìwọ́ gi gbàgbé ẹ bá lọ. ìlú ẹ̀ torí pé mò ń pọn ilé tẹ́lẹ̀ ẹ sọ̀rọ̀ ayé dèèyàn gidi kí wọ́n dà fún lọ. ẹ wá o èmi ọkọ olóyún mo kọjá ẹni tí gàmárà ti rẹ bọ́ sómi mo kọjá èèyàn tí tẹ́lẹ̀ tí wọlé lóye irú ẹ̀yìn kọ́ dọjọ́ mi ọjọ́ rí. Jákìrá ìjà Olúwa ọba Olúṣẹ́gun wá ṣẹ́gun ọ̀tá fọmọ Jákìrá ìjà Jésù mi. Arábìnrin ǹjẹ́ ẹ mọ̀ wípé àwọn ayé ló wà nídìí ọ̀rọ̀ pọ̀ yìí ayé ló ń gúnyán ẹ̀sán ayé a sì mọ roka èèpẹ̀
àwọn náà ló ń dìkúta sẹ́rù ẹni òfúyẹ́ àwọn ayé ló ń dì pẹ̀lú ọkọ yín o dáàdì wa ǹjẹ́ ẹ lè rántí àwọn tẹ́ ẹ ṣe lóore lọ́sẹ̀ tó kọjá àti pé ta ni ẹni náà. àwọn tí mo ṣe lóore pọ̀ àmì lèyí tó jẹ́ nínú wọn mi ò dá mọ̀ bóyá tẹ́ bá lè ju ẹ bóyá mo lè mọ̀. Madam ọkọ yín nílò àdúrà gidigidi nítorí pé àwọn tí wọ́n yọ okùn lọ́rùn rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá àwọn ló dá okùn láabi padà sí ọrùn ọkọ yín wọ́n fẹ́ pa wọ́n pátápátá ni. tó bá jẹ́ tàdúrà mo ṣetán láti gba àdúrà ẹ bá wa bẹ̀ wọ́n kí wọ́n bá mi tú sílẹ̀ nítorí òun ni gbogbo ẹbí ń wò àwọn ọmọ ẹ̀dẹ̀ ṣì kéré. ṣùgbọ́n kí n tó lè jí iṣẹ́ tí Olúwa rán mi arákùnrin mo fẹ́ gbà yín ní àwọn ìyànjú bóyá lẹ ti ẹ̀ mọ̀ wípé òjíṣẹ́ Ọlọ́run ni yín ẹ ń ṣiṣẹ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ ò ní Jésù ní Olúwa àti olùgbàlà yín nítorí wípé ẹ ń jáwé àti wípé ẹ ń wàgbọ̀n mi ò jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé òjíṣẹ́ Ọlọ́run lẹ́yìn náà. mo mọ̀ àwọn èèyàn kan ò sówó kí n má gbé dìde rí torí ẹ̀ ló jẹ́ kí n máa ṣiṣẹ́ àánú tí mò ń ṣe. tó bá wá rí bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ ṣetán láti ní Jésù ní Olúwa àti olùgbàlà yín. mo ṣetán báyìí o mo ṣetán. ẹ jẹ́ ká gbàdúrà. bí dáàdì ṣe gba Jésù lólúwa olùgbàlà wọn tí àwọn náà bẹ̀rẹ̀ sí ní kéde ìrere Ọlọ́run káàkiri gbogbo àgbáyé. Jésù gbàlà. Ọlọ́run ọba fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni fún ẹni tó bá gbàgbọ́. kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyà nípẹ̀kun àǹfààní kí ló jẹ́ fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù. bẹ́ẹ̀ ni torí Ọlọ́run ọba òun ló lè gbé ẹ lọ sí ilẹ̀ ìlérí. inú àgbàlá mímọ́ ni a wà lọ́jọ́ kan fẹ́ràn ojú ọmọ ọdún 5 sí 4 lọ bí gbogbo a ṣe sáré jáde nìyẹn tí wọ́n wà nígbà pẹ̀lú dáàdì tó ní ṣọ́ọ̀ṣì tẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní pariwo ojú mi o ẹ̀kún ti kó sóun lójú dáàdì wa ń gbàdúrà bẹ́ẹ̀ ni àwọn ajagun ní ṣọ́ọ̀ṣì náà ò dúró àdúrà ìgbà tá a máa dé hospital lọ́jọ́ kejì ní dókítà jẹ́ kó yé wa wípé àbúrò mi ò lè ríran mọ́ wọ́n ní ojú ẹ̀ ti fọ́. kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ ó lẹ̀ mọ́ gèrè tìmọ́tìmọ́ torí pé ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọràn ni yóò ṣòro ọlọ́mọràn wàwárà wọn máa ní yóò ṣe. ṣé ẹ ti tẹ arábìnrin náà nínú ó ní dandan àfi kí ojú òun là. àfà òkùnkùn ọyọmọ yìí àyànfẹ́ ọkàn mi ní ọmọbìnrin ẹni tó wù mí àti fẹ́. ṣé ẹ rántí pé mo sọ pé iṣẹ́ rúkì alábẹ́sọ fún iṣẹ́ jínù èyí táwọn Yorùbá ń pè ní àlùjọ̀nnù tẹ́lí Ọlọ́run ní wà mú alákìtò lè jínù wà lè ń za ìlà lè yàbùdù Ọlọ́run ní òun ò dá àwọn àlùjọ̀nnù tẹ́rí yẹn lásán àti àwọ̀ ènìyàn bí kò sí kálẹ̀ mọ́ jọ́sìn fún òun Ọlọ́run bá ṣùgbọ́n torí pé Ọlọ́run ti wá sí ọ̀gá lórí àwọn jínù àwọn èèyàn wá ń lò wọ́n lókun wọ́n rán wọn ní ṣẹ́kíṣẹ́ àlùjọ̀nnù kan ni wọ́n rán tó ta nǹkan dúdú dé arábìnrin lójú tábà ti parí sẹ́rú kí àwọn tí kìnìún bá ti ká kúrò bẹ́ẹ̀ yóò ríran. kí lẹ wá fẹ́ ṣe fún mi báyà fa. èmi ò ní tí mo lè ṣe èyí nìkan tí mo lè ṣe sí ṣé bí ẹni ti dé ilé ìwòsàn tó bí 2 3 bí 4. yes of course. sẹ́rí gbogbo ilé ìwòsàn tó lọ ìtẹ́ bá ti débẹ̀ tó bá ṣàkíyèsí ẹ̀rí gbogbo ṣe ń kọ́ àwọn ilé ìwòsàn wọn ń kọ́lé kékeré kan sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n ń pè léyìn onímọ̀túárì yẹn tí wọ́n ń dọ́gbọ́n sọ fún yín ni pé gbogbo ìgbà táwọn bá gbìyànjú títí tọ́lọ́run ò bá wò sàn ibi táwọn ó darí rẹ̀ sínú Ọlọ́run bá lọ lóògùn Ọlọ́run bá lọ níwòsàn
ó ní tawakkali ala rahmani kunta akila sayyati kabila zaki min nasula tadiri ó ní ẹgbára tèmi èmi Ọlọ́run ọba àjọkẹ́ ayé tẹ̀yìn bá jọ nílà káyé yẹn ó ní gbogbo nǹkan tí à ń torí ẹ̀ sáré kiri tá à ń dààmú tí ń bà wá lọ́kàn jẹ́ ni ó ní wàá mú rọrùn fún wa yóò ṣe fún wa ní rọrùn níbi tá a rò kàn sí ẹ̀jẹ̀ agbára tọ́lọ́run. kábíyèsí Elédùmarè. Allahumma yasha Allah àmọ́ ẹ wá padà lọ́lé ẹ lọ ronú sí ọ̀rọ̀ tí mo bá yín sọ lọ́jọ́ sí kárábìnrin mọ́ wàá lọ kábàámọ̀ pé òun la ojú òun gbà tó bá yà o. mo mọ inú mi ò mọ tiyín ohun tẹ́ ń rò sí mi èmi yóò mọ àwọn ká nífẹ̀ẹ́ rárá. ṣé bẹ́ẹ̀ nínú ayé ṣe burú tó ni kò yé mi o kò yé mi rárá ni. ọ̀rọ̀ tí àáfàá sọ ni kò máa bá èmi. wọ́n ní àáfàá sọ wípé tójú mi bá ti là tí mo rí náà tán màá tún wá rí nǹkan míì tó tún máa bà mí nínú jẹ́. ìwà jọ sọ fún mi ìbànújẹ́ wo gan-an la tún fẹ́ rí tó máa tó lè ta ti là kọjá àbí ilé tá a ṣe ń fèsì lọ́wọ́lọ́wọ́ báyìí. sista mo máa ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́. béèrè. condition wo gan-an dájú wà kó di kan jáde láyé. dídákẹ́ tọ́wọ̀n méjèèjì dákẹ́ yẹn what can you deduce from it kí ló rò pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tó fi dákẹ́ àbí ṣé wọ́n rò pé kò ní reason tọ́wọ̀n méjèèjì fi dákẹ́ ni. ọ̀rẹ́ tí ọ̀rọ̀ yẹn bá yé mi mi ní fi lọ ẹ̀. àáfàá rán ẹ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n Fẹ́nwá pé kò béèrè lọ́wọ́ sísítà Fẹ́nwá lójú Fẹ́nwá pé kí ni condition dáàdì wọn ìgbà tí wọ́n dẹ̀ béèrè tán wọ́n wojú ara wọn dákẹ́. exactly. bóyá torí pé kínú ọmọ yẹn má bàa bàjẹ́ tá a fà sọ lẹ́gbọ́n ẹ̀ ṣe dákẹ́ o. èmi náà rò pé I thought of that. but ọ̀rẹ́ instinct mi sọ fún mi pé ó dà pé àṣírí kan wà ń bẹ̀. èmi náà rò bẹ́ẹ̀ but irú àṣírí wo ló lè jẹ́. Actually, come to think of it, ó mọ yan kankan nu family wọn ni. Not at all. Lẹ́yìn ẹ̀gbọ́n ẹ̀. Ọmọ, tó bá máa agree pẹ̀lú mi, parent àwọn ọmọ yẹn ò kú. Omi ni. I'm telling you. Ìsídà kò jẹ́ pé bàbá wọn ní stroke, àbí kó jẹ́ pé ó lárùn ọpọlọ, náà ṣe ń keep ẹ̀ fún ẹ. Èèyàn náà ò ní ṣe adúrún tó ti ṣe fọ́mọ yẹn kó wá fẹ́ gbérù nǹkan bẹ́ẹ̀ pàdé ẹ̀ ó mọ̀ they will be under fear pé o lè fọmọ yẹn lẹ̀ kó má fẹ́ mọ́. wàhálà wà o. no wàhálà ò sí èmi kàn tiẹ̀ ti conclude lọ́kàn mi pé ọlọ́run náà ẹ sí family yẹn ni tí wọ́n bá ti tọ́jú Fẹ́nwá tára ẹ̀ ti yá tán wàá dẹ̀ gbé bùkátà bàbá ẹ̀ bóyá ó ya wèrè ni àbí stroke lóní wàá tún bẹ̀rẹ̀ sí bá yẹn ja ìjàkadì títí tọ́lọ́run á fi gbà fún ẹ wàá bá di life champion. All right. Lọ́jà ìwé lọ́fíìsì. All right. So, see you. All right. Thank you. Ó sọ lọ́gbọ́n kọ́ òye ní ta ló lè túná òkùnkùn lọ́rọ̀ yé ọjà rẹ̀ ìmọ̀lẹ̀ dá o torí pé inú òkùnkùn láyé gbé àfọlọ́run ló lè tọ́mọ́lẹ̀ sí ohun tẹ́ dá o mọ́ ló ń ṣàgbà ẹ̀dá o. Tàṣẹ ọmọ ní tàṣẹ ẹni kò ṣe kọ láì gbà ẹni dájú ìlú wọn ò dẹ̀ lose memory wọn kí wàá nìkan ìbànújẹ́ tí àáfàá ń ṣe àpèjúwe pé ó máa ṣẹlẹ̀ sí Fẹ́nwá. but kí ni decision tẹ̀yìn mọ̀. tó bá ti ṣọ́ wípé ọlọ́run á gba owó àáfàá yẹn ṣiṣẹ́ rere let's go àbí àbúrò. bẹ́ẹ̀ ni sísá mi. jẹ́ lọ bá ẹgbẹ́ báàgì wá ṣùgbọ́n. ẹ ṣe sísá mi.
You know I love you. Prove it. Ìfẹ́ ṣá lọ́lọ́run fi dálé ayé ẹ̀jẹ̀ ya nífẹ̀ẹ́ ara wa kó má bàa dógún dọdẹ ni o. Torí pé bẹ́ẹ̀ ni tèmi kọlọ̀ lá máa rí ọmọ yìí ṣe kó wá ní dógún dọdẹ nígbẹ̀yìn o. Ẹ̀yin èèyàn mi ojú lè jẹkùn ó máa pani jẹ ojú lè tutù kó gbéyàn mi o. Ẹ̀yin èèyàn mi Ọlọ́run mà lóye Onisababi mi ò jẹ́ kó já sáyọ̀ kó má pa mí lẹ́kún. Àyànmọ́ ẹni kò ní tàsé ọ kádàrá ẹni kò ṣe kọ láì gbà ẹni ẹ mú. Onisababi mi ò jẹ́ kó já sáyọ̀. Ẹyẹ wa ò ní fò síbi tó ń ti sọ kò pẹ́ yáyé. Ẹ dákun a ò ní bọ́ sọ́wọ́ alágbẹ̀dẹ ayé tuntun nìran wà mí ní ẹ̀ṣẹ̀ ayọ̀. Ó sọ lọ́gbọ́n kọ́ kò yé ni ta ló lè túná. Òkùnkùn lọ́bọ̀ ní ọjà rẹ̀ ìmọ̀lẹ̀ dà ọ́. Torí pé inú òkùnkùn láyé gbé àfọlọ́run ló lè tọmọ́lẹ̀ sí ohun tẹ́ẹ̀dá ò mọ̀ ló ń ṣàgbà ẹ̀dá ó mà ṣàyè fúnnú ayọ̀ ẹni àyànmọ́ ẹni kò ní tàsé ọmọ ní tàsé ẹni kò ṣe kọ láì gbà ẹni ẹ̀ mú Onisababi mi ò jẹ́ kó já sáyọ̀. Kò lọ́wọ́ kò lẹ́sẹ̀ kò lẹ́ mú kiri tìmọ́tìmọ́ torí pé ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọràn ni yóò ṣòro ọlọ́mọràn wàwárà wàwárà ló ń ṣe ìnáwó. Ìfẹ́ Olúwa wonderful. Wálé. Ọmọ mi ti yàtọ̀ kọ̀lẹ́tà. Wonderful kí ló dé? Mo ń sọ náà pé ẹ̀yin wo ló ń catwalk náà yìí? Ẹ̀yin wo ló ń catwalk? Kí ló dé? Ọmọ mi ò tún ata iṣẹ́ ti pè jáde jù. Ìfẹ́ Olúwa àfìgbà tí wọn náà di compassion. Ọmọ ṣé bóyá ọ̀rá bá mi ṣan ìwé máa dáa fún ẹ. Nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ tèmi náà dàgbà. Mo jágúdé o. Mo bá ẹ dúpẹ́. Anyway, àwọn ọ̀rẹ́ ẹ̀yin kọ́ Tóyìn, Queen, and other àti lady kan. Àwọn iṣẹ́ ìgbà kan. Mary àbí. Ọ̀gá. Anyway, mo sì ní pin Queen Elizabeth a sì máa ń ta. But Mary ti marry. Ẹ̀dì ẹ̀kú tó kú jágbàdo. Ó kàn fọ́ ni tó bá lọ́mọ mi sìn ó ti bad gan. Òun rántí orúkọ kan tí bá ń pọ ọmọ yẹn ni. Máa ń gbé lórúkọ kan. Kíni ẹṣin ni. Bílá ní kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n yóò sì rí ọ̀sán òde change. Ọmọ yẹn ń rìn gbà táwọn àbọ̀ tàbí sùúrù. Ṣé wàá bọ́ tó fọ́ nìsín? Babaláyé kan burúkú owó ìbínú owó ló gbé Mary tán. Méjìsì ló gbálé sí fún tó bá bọ́mọ mi ń sìn ẹṣin burúkú ni. Ó ti ta gan. Kò sẹ́ni tí ò lè ṣoríire o. Oríire tiwa náà ti ń bọ̀ wáyé. Ó ń bọ̀ ni mo fi pàdé ẹ̀. Oríire yẹn ń bọ̀ ni mo pàdé ẹ̀. Àwọn oríire ti dé. Are you serious? Ẹ níbo ni camp ẹ náà? Village for around. Ó ti dáa jẹ́ kí n gbé ẹ̀ kí n gba pin ẹ̀. Wá ewé ní pin kí ló dé? Màdìá, iṣẹ́ yẹn máa continue. Ẹ wá ṣé o ti marry ni? Marry. Ìfẹ́ Olúwa olówó ló marry. Wá 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 gbàwọ̀ ṣe ti pẹ́ wá mi ò láìkí ẹ o. Yà á jẹ́ rẹ́ yín. Àgbẹ̀ nínú iṣẹ́ ẹ̀. Àgbẹ̀ nínú iṣẹ́ ẹ̀. Ọmọ Jíjẹ́ ti fẹ́ ta lẹ́nu. Ìyá ẹ wá
ní báyìí iṣẹ́ ìṣẹ̀ tí wàá pí ọ̀sìn ọmọ báwo ṣe ìbí ọ̀gidi lọ́wọ́ yìí. ó ga ìfà tí bá ní wàá pàdé rẹ̀ láyé máa jiyàn. oríire yẹn dé tán pátápátá. ẹni ẹ tí wọ́n dé pátápátá. wọ́n lé mi sílẹ̀ gílẹ̀ tẹ̀. oríire ti dé nílẹ̀. ọ̀rẹ́ fóònù ẹ máa rìn. bá mi gbé. iyọ̀ ayé ẹ̀ máa ló ń pè. hello baby. ẹ ló báwo ni. ẹ káàárọ̀ ma. ṣé o sùn dáadáa. yes ma. mo ẹ̀ṣẹ̀ jí nísìn ni mo ní tí bá ti ṣetán kí n pè yín ni ma. báwo la rẹ̀ ma. paraground tó fi wá sílẹ̀ sí lánàá yẹn náà ló ṣì wà. ẹ má wọrí ààbò ọlọ́run adájú lórí ẹ̀ mọ́ ọ̀rọ̀ àmọ́. àǹtí mi. hello. ẹ̀gbọ́n rẹ̀ tó mọ wáyé ni. àǹtí mi. ó dẹ̀ sì ń sọ̀rọ̀. olúwa mà ṣe ni aṣọ ni aṣọ lè wọ̀. àǹtí mi àwọn colours wo ni pink lele pink black ni white ni. oh white ni. olúwa mà ṣe o. àṣẹ ìlú ẹ pupa. mo fi sí ojú ọ. Ọlọ́run ló ṣe mí kọ́ mo sọ fún pé tí bá ti nígbàgbọ́ náà Ọlọ́run ṣe Ọlọ́run ló ṣe èmi kọ́. ṣùgbọ́n mi máa ríran. orí ẹja tó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. What shall we say unto the Lord? All we have to say is thank you. Thank you Lord. Ọlọ́run ló fẹ́ tó sí. Thank you Lord. ọ̀rẹ́ bóyá kó sọ fún mi kí mò ń lálàá. ọmọ bí àlá ló ṣe rí lójú èmi gan-an mi. ṣé pé fẹ́ wọn á lè fojú ara ẹ̀ méjèèjì rí náà. mo máa gbóṣùbà fún Ọlọ́run àṣeyọ̀wò lọ́run ẹni tí tẹ́nikẹ́ni ò lè bí léèrè ẹni tí. so bèbí yẹn ò tiẹ̀ mọ kọ́lọ̀ ẹ̀ rárá kò má ìtẹ́ kò tiẹ̀ mọ what's up ti bí gan. ọ̀rẹ́ gbígbésí ayé àwọn afọ́jú máa ṣe rí nìyẹn. ọ̀rẹ́ I can't withstand it. Of course yes. I have to see my wife. Of course yes. Kò dẹ̀ yẹ kó o dá nìkan lọ kò yẹ kí n tẹ̀lé bọ́tà mi ò ní lè bẹ́ẹ̀ lọ because mo ná àwọn patients lọ hospital tí mo ní láti attend sí but let's do it this way fún mi ládress then I'll catch up with you. It's very simple tó bá ti dọ̀yàn wọ́n kàn béèrè Afa Abdulgafar or agunbabọ yàn. It's a deal bro. I'm there already. I'm there with you. Afa Abdulgafar Okikiola àbí agunmu agunjẹ whatever. All right bro. Oh my God, I'm so happy for you. I'm happy for you. If there are any ambulance, what if you state what is it? Federal, please go, let me to send it. Please. Go. All right, okay. Hello? Please, ó máa fi ẹ̀kún dọ́dọ̀ yín. Accident kan ló ṣẹlẹ̀ ní Ọ̀yàn sí Òṣogbo ń sìn yìí. Ó dẹ̀ terrible gan. Ìyẹn náà ń try láti rescue. Àti mo rẹ̀ pé ambulance gan tó ń sìn ni. Ó máa dọ́dọ̀ yín sìn jọ. Ifun ọ̀gá gan ti ń expect mi, ó yẹ kí ti dọ́dọ̀ yín. It must be an accident. Yes, it's an accident. No. This should not be true. This shouldn't be true. Oh my God, this is a wise car. My God! Please can someone help me? I need your hand behind me. Please, Jackie. abẹ́rẹ́ sábàbí bó ṣe ń ṣiṣẹ́ fúnra wọn ẹni tó lè gba ikú ẹni kú
ọ̀rọ̀ ìfẹ́ máa ní ó lágbára. ẹjọ́ báwo ni ara ẹ̀ ṣé o ti response to treatment. Actually condition again and his spinal cord ẹ ti complete. Egungun tó di òpá yẹn mo ti break. Spinal cord no. Ó mà ṣe o mo dẹ̀ sọ fún bọ̀bọ̀ yìí o mo sọ tó mo ké tó mo ní of all people obìnrin tó fọ́jú afọ́jú. Afọ́jú ṣé kò ń ṣàfọ́jú ni mo sọ fún tó náà kọ́ ló ń gbọ́rọ̀ sí mi lẹ́nu ni ọ̀rọ̀ ò ní di dáadáa òṣì báyìí báwo ni ẹ ṣe máa lábúrò ó ń sọ fún mi bá àti sọ ọmọ ìyá ni náà tábàjọ́ ọmọ ìyá tó jẹ́ni tó bí lé mi ní bá sọ̀rọ̀ tó sọ fún òun ní gbọ́. ìyàwó fọkànbalẹ̀ mi ò fẹ́ mi lè tọ́jú sí assurance wa spinal yẹn ló kàn the spines are still there. ṣé o lè tó nǹkan spinal cord ti kán ṣé ojú ọkùnrin mọ́ ni ṣé yẹn pé lọ́kùnrin mọ́ ẹni tí spinal cord ẹ̀ bá ti kán ó ti dànù òun gangan ò pé mọ́ kò sí kankan lára ẹ̀ mọ́ fúlùfúlù ni rubbish wọ́n lè sọ tó mọ̀ kékékékékéké lọ́wọ́ lómi fẹ́ àfàfọ́jú. àǹtí mi ṣẹ̀dẹ̀ ló rò wípé àwọn fámìlì Ayọ̀mídé máa jẹ́ kó fẹ́ mi báyìí. Ayọ̀ èmi ò mọ̀. kí ni nǹkan tí mo lè ṣe tí Ayọ̀mídé máa fi jẹ́ ti tèmi. àbúrò má jẹ́ kí n tàn ẹ́ o ò lè fẹ́ bọ̀bọ̀ yẹn mọ́. bẹ́ẹ̀ ni bí àgékù ọkọ̀ ṣe fi roko bẹ́ẹ̀ ni ajáde àpẹẹrẹ ò ṣe kéré ọmọ lè re gbéyàwó o ò lè gé tó bá fẹ́ nítorí kò lè sí ọmọ láàrin ẹ̀yin méjèèjì. àǹtí mi lẹ́ni tó jẹ́ wípé ibi tó ti ń sáré kí tèmi lè dání tí ẹ ti bàjẹ́ lẹ́ni mi ò lè fẹ́ ẹ̀rọ ti wípé tí fẹ́ wọ́n ò bá fọ́ lójú kò sí nǹkan kan tí àmì nífẹ̀ẹ́ lọ ṣe lọ́yàn o mo wá sọ ọmọ ọlọ́mọ jẹ́ àgọ́ ayérayé. nínú èrò tiẹ̀ àbí ti ọlọ́ wo kí Ayọ̀mídé má jáde kúrò ní ọ́fíìsì ní ọjọ́ yẹn tó bá máa ní accident ó máa ní. afádẹ́ ti jẹ́ kó yé wa yé pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́dá láyé sábàbí ni bí a ti kọ́ láti òde ọ̀run wá nìyẹn. ó túmọ̀ sí wípé èmi ni Ọlọ́run fi ṣe sábàbí ìjàmbá tó ṣẹlẹ̀ sí Ayọ̀mídé. sábàbí ni. ṣé tí orí bá ti wá ṣubú báyìí kí ojú wa sọ wípé òun ò borí ṣe mọ́ ni. àǹtí mi ẹ sọ fún mi. wo àbúrò olórí ẹ lásán ni Ayọ̀mídé jẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó lọ́n bá rán síyàn láti ṣèyàn lóore ló máa ń ṣèyàn lóore kò pọ́n lọ́dún rárá nítorí kíni a ti kọ́ nú àkọsílẹ̀ wípé o máa fọ́ lójú bẹ́ẹ̀ ni a dẹ̀ tún kọ́ sínú àkọsílẹ̀ wípé ojú ẹ̀ máa là tó lóun bá rán Ayọ̀mídé ó máa rán ẹlòmíì. so gbogbo ìwàásù yìí látàrọ nítorí pé kí n má bàa yan àgọ́ ayérayé lẹ ṣe ń ṣèwàásù àbí ẹ wá jẹ́ kí n sọ fún yín Ayọ̀mídé ni mo máa fẹ́ òun ló wù mí òun ni mo lè má bá lọ ṣé ti gbọ́. jọ má sùn fún mọ kò yí sí fíìmù náà ni mo ṣe ń sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí púpọ̀ mi ò fẹ́ kó tún wà ní ìbànújẹ́ ayérayé ni. I know it's not easy, Joshua. Ìyá wa bí mo ṣe ń wo ojú yìí ẹ ń lérò pé Ayọ̀mídé tó ṣe sábà bí ojú àǹtí wa tó là ló jẹ́ kó lásìdẹ́ǹtì kò rí bẹ́ẹ̀ o ẹ má rò bẹ́ẹ̀ rárá àfáwọn tíra ní tẹ̀jìrìlì òmùrù bí a sì bá abilá ilẹ̀ ló tẹ̀jìrìlì òmùrù alámọ̀ kọ̀dọ̀rọ̀láwó tẹ̀jìrìlì òmùrù alámọ̀ kọ̀dọ̀rọ̀láwó ó ní gbogbo ọ̀rọ̀ ẹ̀dá bó ṣe ń lọ àti kọ́ bí ó ṣe máa rìn mọ́ yàṣà ọlọ́run a ṣe ètò òwú ni ó tún sí ètò òwú fún àná àgbà fọlọ́run náà. àfà ọkọ mi sọ fún mi ó lè sọ wípé ojú mi tó fọ́ yẹn pé sábàbí kan ni. bẹ́ẹ̀ ni sábàbí ni. ó wá ní ẹ tún dáhùn wípé tí ojú mi bá là tán tí mo ríran
pé nǹkan kan máa wà tó tún máa bà mí nínú jẹ́. Allahu Akbar. Allahu Akbar. Àṣé ìbànújẹ́ tá à ń fi ojú wa rí ó pọ̀ ju ilé tá à ń fi etí wa gbọ́ lọ. ẹjọ́ náà fà gbogbo nǹkan tá a sọ sílẹ̀ ṣé inú ọpẹ́ náà ló máa wà ní. ìyá wa inú ọpẹ́ ni Ọlọ́run ní tawakkal ala rahmani kò tá a kìlà sẹ̀yẹ́tì kabila isaac mẹ́sùlá tádìrì ó ní gbogbo nǹkan tó ń bá ṣe fún àwọn ẹ̀dá ó dùn wá nù ni ká máa dúpẹ́ fún wọn lọ́ba ó tún kù díẹ̀ káàtó fún wa ni ká dúpẹ́ fún wọn lọ́ba torí pé òun ló mọ sábà bí n tó ń fi ṣe nǹkan tó ń ṣe ẹ já máa dúpẹ́ ni. ọpẹ́ ni. ẹ wá àǹtí mi nǹkan ti bàjẹ́ spider cord Ayọ̀mídé tó kàn yóò ti bà nǹkan jẹ́. àwùsùbìlà minash shaitani rajim ẹ má jẹ́ àṣẹ lọ́hùn ipò tó wà àdúrà lámọ̀ fẹ́ràn lọ́wọ́ Ọlọ́run ọba ni ọba àlàáfíà Ọlọ́run ọba òsì nínú ọba tí sàárẹ̀ ṣùgbọ́n òun ló kó gbogbo àlàáfíà àwọn ẹ̀dá lọ́wọ́ ẹni tó bá wà wò ní mọ́ fi ta lọ́rẹ̀ báyìí àmọ̀ sàdúrà fún ni Ọlọ́run sì fún àlàáfíà aláwọ̀ máa tẹ̀sí. abẹ́rẹ́ sábàbí bó ṣe ń ṣiṣẹ́ fúnra wọn ẹni tó lè gba ikú ẹni kú ọ̀rọ̀ ìfẹ́ máa ní ó lágbára. agbèrèrè ẹyẹ àròkàn àlùkòrèrè ẹyẹ àròsà olójòǹgbéjòǹgbé kí nìkan tó lè ṣẹlẹ̀ sí mi nílé ayé yìí tí mo máa fi gbàgbé ọjọ́ ìní yìí náà mi ò tí ì rí nǹkan yẹn 1st of April bébì mi ọjọ́ ìbí ẹ̀ mi ì lè ever gbàgbé ẹ̀. kí ló dé o ò gérun ẹ ni. màá ṣe yẹn lọ́la. wàá ṣe. bébì mi. mo ń dá ẹ lóhùn. mo ní ìbéèrè kan tí mo fẹ́ bí ẹ. bóyá kí ni bíbí. kí ni nǹkan tí mo lè ṣe fún ẹ tó lè fi mí sílẹ̀. nílé ayé yìí tún kọ́ mọ́ bóyá ó da ayé àtúnwá a kì í bá ikú dá májẹ̀mú wo ikú nìkan ló lè ya èmi pẹ̀lú ẹ̀. I love these clothes. kọ́lọ̀ wo laṣọ yẹn náà. white. mo mọ̀ pé lọ́jọ́ kan èmi náà mọ dúdú yàtọ̀ sí funfun kọ́lọ̀ bá kọ́. ọ̀nà àbáyọ wà sí irú ìjàmbá tó ṣe wọ́n yìí báyẹ̀ nìyẹn ti bímọ tẹ́lẹ̀ àbí ó ti bímọ it has nothing to do with what we are talking about here. Doctor, báwo ni irú ọkùnrin yẹn ṣe máa perform? eléyìí tó common jù nínú àwọn questions tó máa ń béèrè náà lè béèrè yẹn ọkùnrin yẹn ò ní ìdá ti perform nǹkan tá a kàn máa ṣe ni pé it's very simple a kàn máa gba sperm ara tiwọn then ẹ̀yin náà máa ṣe one or two things lára yín then at the end of the day ẹ̀ dọ́lọ́mọláyé as simple as that. láì ní ìbáṣepọ̀ pẹ̀lú ọkùnrin. ẹ ní ìdá tí ní ìbáṣepọ̀ nǹkan yẹn láwọn onímọ̀ ìjìnlẹ̀ máa ń pè ní artificial insemination. ṣé ẹ̀dẹ̀ ṣọ́ pé àwọn ọmọ yẹn máa wà okay as in pé àwọn ọmọ yẹn máa rí báwa yìí ṣe rí. 100% guaranteed. ẹ̀yin rí yàtọ̀ láàrin adìyẹ agric àti tìbílẹ̀ rí ni kò sí yàtọ̀. ṣé èrò wípé a ti fẹ́ máa túnṣe ọlọ́run bá wò. no madam àtúnṣe ọlọ́run wò ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yìí ọ̀pọ̀lọpọ̀ family ló ti break ṣó ti yẹ yín as a result of this kind of incident. ìdí nìyẹn tí àwọn onímọ̀ ìjìnlẹ̀ fi ń ṣe research from time to time láti rí i pé àwa nǹkan ṣe sí so o àtúnṣe ọlọ́run wò. bébì ó dẹ̀ jẹ́ káwọn ọmọ bí o. ṣé nǹkan tó fẹ́ ni. ọmọládùn ìgbéyàwó. ọ̀rẹ́ láìsí àtúwẹ̀ asán ó mọ̀ pé tálejò bá ti ń pẹ́ńlé onílejò kò kí ń jọjúmọ́ wòlíì kẹ̀dẹ̀rẹ̀ kì í lọ́lá ní ìlú bàbẹ́ mo ti sọ fún wọn pé kìíní is simple in vitro fertilization la ní ìdí àti ṣe ká gba WhatsApp ti ọ̀rẹ́ mi ká dẹ̀ kó sínú WhatsApp ti ìyàwó ẹ̀ kí gbogbo ẹ̀ dẹ̀ dodidi àbí. dókítà àyà bẹ́ẹ̀lì ibi ara ọ̀tọ̀ àwọn kan sọ pé ibi tó ti bẹ́ẹ̀ ni ọ̀gá ló jẹ́ kó tẹ̀síwájú what is next.
tí méjèèjì bá ti ṣe tán kò sí nǹkan kan ká lọ bẹ̀rẹ̀ iṣẹ́ náà nìyẹn mọ bí mo ṣe ń wo madam yóò fẹ́ dàbí gbà pé ẹrù ń bá wọn díẹ̀díẹ̀ ẹ má jẹ́ kí ẹrù bá yín kí ṣe nǹkan tó le nǹkan tá a ti ń ṣe dáadáa náà. Doctor, why tó sì jẹ́ pé operation lè prepare fún ìyàwó ilé ìwòsàn àkọ́kọ́ náà. Sherry wọ́n ti try fẹ́ dàbí gbà pé agbára wọn ò gbé mọ́ ìdí nìyẹn tá a fi lọ bá operation. Sam, first suggest. Go ahead. Tó bá jẹ́ pé operation ló máa favour ní vanidate fashion session. Doctor. Yeah? Problem. Okay. Ìfẹ́ mi, ìlànà ẹlẹ́gẹ̀ẹ́jì. Ó ṣàfẹ́ jẹ́ kí n rántí nǹkan tí ò yẹ kí n máa rántí. Ṣé àwa là ń ṣe yẹn? Ó yẹ kó lè mọ̀ pé mò ń bá ẹ ṣe rẹ̀. Àmọ́ ẹlẹ́jọ́ òkè. Mo gbàgbọ́ wípé Ọlọ́run tó ṣe tí ojú mi tó ṣe là tí mo dẹ̀ rí yẹn. Ọjọ́ kan bọ̀ tí wọn náà máa dìde lórí ẹsẹ̀ tí wàá dẹ́rùn. Oh, falling out. Impossibility can never be possible. Are you God? Anyway, we thank God. We're fine. We are very not fine. Ẹ múra tẹ́lẹ̀ bọ̀ kò tó torí ẹ̀ mo ṣe ní máa lọ sọ́jà lọ́la. Àwọn àgbàlejò. But that's one lélẹ̀ tó tẹ̀lé wọn. Ìfẹ́ olú nìyẹn, àbúrò kọ́lé tó ń sọ. Ó tó ń sáàbù lẹ́dẹ̀. Ẹ̀gbọ́n ṣe wà. Báwo sẹ́nu máa yé lábẹ́ tẹ́lẹ̀? Ìfà tó ga ẹ̀wọ̀n. Service job. Ó plum. Wọ́n fẹ́ pa mí. Mo ní no, mo máa délé. Ẹ̀wọ̀n ó bad gan. Wow! Ẹyin ni máa bá sọ̀rọ̀ ìfún. Èmi ni ọ̀yẹ́ méjì ò kí ń jáṣà. Ẹ káàbọ̀. Wow! Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe ẹkú ìtọ́jú ẹ̀gbọ́n mi. Olúwa ṣe. Ẹ kú ìtọ́jú àwọn ọmọ. Ọlọ́run ló ń tọ́jú. Ẹ dẹ̀ kú ìtọ́jú dáàdì wọn. Ẹ ṣe gan. Ọlọ́run ṣe ewu tí mi ò bá tọ́jú wọn ta ló tún fẹ́ tọ́jú wọn. Èmi náà ni. Yeah, of course, but I try. Yeah. But they miss it like, hey, ilé dé. Ẹgbẹ́ tí ẹ̀kọ́ kọ́ fi kọ́ ṣáyé lójú jẹ. No, ẹ̀kọ́ yẹn kò fi ẹ̀kọ́ ṣáyé jẹ. Ó pẹ́ iṣẹ́ yẹn ti pẹ́ gan. Àbí kí wọ́n bá yín snap ẹ̀? No, bá fún oníṣẹ́ yẹn ó máa tà. Selfie nìyẹn. Ọmọ iṣẹ́ tó ta ni ẹ̀gbọ́n mi. Owó ṣe yẹn Ọlọ́run ó kó jẹ lọ́wọ́. Ó yà á láyé jẹ́ ká wọlé. Ó yà. Ìyàwó jọ. Kọ́ bá mi change aṣọ fún dàdí clubbing lálẹ́ yìí. Club? Ìwọ ò tí bọ̀ ẹ ti sọ fún jáíjáí lèmi mi ní time for rubbish gbogbo àwọn time mi máa fix things in ni máa fix everything and jáyé gan ẹ máa fọ́dún léyìí sẹ́. Ṣé lóòótọ́? Ṣé ti sọ fún ṣá? Wọ́n ò sọ fún mi o. Mo ṣe máa lo like 2, 3, 4 weeks. Mo ṣe máa wà bí di December. Oh my God. In fact, inú mi máa dùn gan ni. Ẹ wo ilé nílé yín. Èmi àtàwọn ọmọ mi ta máa wà lónìí yẹn àti ẹ̀ríyàn tí mo máa bá wa ṣeré. Ẹ wo ẹ máa gbọ́ gbogbo ìta ń sọ yóò dùn gan-an. Ṣé tẹ bá ń gbọ́ eruku lálálá ọkọ̀ ọ̀nà ìjì lálálá ọkọ̀ Ọ̀rúnmìlà ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ lélẹ̀ wá gbọ́ ọ. Ìyàwó mi ò ní lè kó pẹ̀lú yẹn. Ẹ má worry mi ò mind. In as much tó bá ti jẹ́ pé wọ́n máa wà pẹ̀lú wa nílé tí wọ́n máa bá wa ṣeré àníwá lórí mọ́. Ìyá ọkọ mi ilé nílé yín you are highly welcome. Wow! Aunty you are free. Ìyàwó tó jáde ní ìlà ó fíìmù mi. Àbáṣe bá wá ṣe mí. Ẹ wo ìyá kan mi. Ẹ̀yin máa nìṣó ni ẹ jẹ́ kí mi máa yín páàkì ẹ̀rù yín wọlé. Ẹ ṣe jáde àìkúnyà. Ẹni wọ́n fẹ́ mi sí. Ẹ wá ṣọ́nà sẹ́yìn. Táyé fi kún nú ayọ̀, àyànmọ́ ẹni kò ní tàsí ọ. Ìfẹ́ olú, níbo ló ti bọ̀ ní táìmù náà? Ọmọ kí ló ṣe ẹ́? Ayé la máa ṣe ká tó ṣe ọ̀run náà. Dé, wá fún mi problem.
kí mo ṣe báyìí. Rubbish. Ṣòtìrí ra ẹ gbogbo nǹkan tó tẹnujọ náà ló ti ń bí dànù yìí ìwà àgbà ìyá kí n dání aláìní rọrùn adúrú ẹ kó máa bì kó máa mọ tí yó. Wá ṣe realize pé ìyọkọ ẹni mo dẹ ṣá. Ìyọkọ ta ni ta ló ní ìyọkọ rárùn. Mo ti wá tara ìdíkẹ́ mo ti ṣe fún ẹ bá lókè obìnrin ìwé mo ti yọ àmì oorun lọ́kọ̀ bẹ́ẹ̀ pé mo ti yọ mo ń ṣe bẹ́ẹ̀. Màá make sure pé o gba lẹ́tà ẹ̀ nínú ilé ìlọ́la àpò ẹ lẹ́tà fúnra mi. Ìyàwó ṣé máa ń tẹ́ kó sí lọ́jọ́ fáwọn ẹ̀kọ́ sì ti bẹ̀rẹ̀ olóòṣù àgbáyá kí dájú. kò lẹ́sẹ̀ lẹ́nu obìnrin tìmọ́tìmọ́ torí pé ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n ọlọ́mọràn ni yóò ṣòro ọlọ́mọ. Ẹ̀gbọ́n yín máa wà lókè. Tó bá lókè ìfisílẹ̀ ìjọ kó máa ṣáyé tiẹ̀ àbí ṣó papọ̀ ni. Ṣé ẹ̀rùn kó tó bá sọ̀kalẹ̀ tó bá yín nídìí kìíní ó máa bínú sí yín gan. Síta ni bínú sí mi ò fún ni ìfà tó bá sọ̀kalẹ̀ tó bá mójú lásán máa kúrò nílé yìí. Kò lè tó kẹ kúrò nínú ilé lórí pé ẹ ṣe nǹkan tí ò dáa ẹ̀gbọ́n yín dẹ̀ bá yín wí kò lè tó yẹn náà. Excuse me kí ló special nínú ilé what's so special in it. Nǹkan tẹ́ ń ṣe ò dáa kò dáa fún health yín àwọn tó ń ta wọn ní smokers are liable to die young don't you get it. Ibi tó ti ṣe sí ọ̀dà nìyẹn advertisement lásán làwọn yẹn kò ń ṣe àwọn yẹn fẹ́ tajà wọn advertisement that is what we call market strategy láti tajà àwọn tó ń gbọ́n pa ìtẹ́lẹ̀ wa kò yí ẹ òun tiẹ̀ gbé yẹn sílẹ̀ má jẹ́ kí n fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ọmọ àròbá ò miss. ẹ kì í fi rẹ̀kọ́dì yẹn ọmọ mi kan wọ̀ ẹ́ rígì tó nẹ̀ ó make sense tó bá gbọ́ sọ ní iṣẹ́ tó bad na sense thing o kàn fi ìdẹ̀ fìlà eré. Nǹkan kan ń jóná ṣé kò ṣe pé. Mo toast bread. Ó máa kẹsùn nínú. Kí ni rọ́bìṣì lè sí? Kí ni gbogbo ilé? Òfin ilẹ̀. Enjoy waiting. This is total rubbish now. Jọ kí ni nǹkan tó ń ṣe gan tó ń pariwo? Ọmọ gbàgbé jàre kí ló ṣe ẹ́? Ìwọ òṣòbìnrin ni ṣé òfin ilẹ̀ ni? You understand. O understand ìdílé àwọn ọgbọ́n òṣòbìnrin. Obìnrin ni mí but. But what? No. Pé kí ló ṣẹlẹ̀? Dúró. Báwo ló ṣe máa ń feel tó bá ń make love pẹ̀lú ọkọ rẹ̀? Báwo ló ṣe máa ń feel? Ojú la rí ta ló mọ kan ayé ojú la ń wò a ò mọ tó ń bẹ nínú. Ọmọ ò try o. Kí ni mo fẹ́ ṣe? Kádàrá ò ṣe kọ̀ láì gbà àti ìpín àtàyànmọ́ owó adẹ́dà láti yan gbogbo ẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe sí. Dúró náà so ní gbogbo the whole life ẹ báyìí o kò mọ adùn kankan tó wà lára ọkùnrin o mọ. Mo fọ́ o mọ nǹkan kan. Kí ló dé ohun drink ẹ? Oh, okay. Boy, what are you now? I said I'm good. Mo ti fẹ́ máa lọ. Ojú lọ rẹ mu. No, mo ti fẹ́ máa lọ mi lè dúró dè mí. Come on, don't be like that, please. May I? Excuse me. Mo ti ń lọ.
Fẹ́ wá. Kí ni òde? Jọ̀ọ́ mo fẹ́ kó sọ fún mi kí ni nǹkan tí òde. Ṣé bí boyfriend ẹ ló pe Báyọ̀ fún mi? O introduce mi sí òde introduce ẹ sí mi. Báwo ló ṣe expect kí n máa bá ọkùnrin tí èmi àti ọjọ́ ní àjọsọ ọ̀rọ̀ ti tẹ́lẹ̀ kí n máa bá alájọṣepọ̀? Ìfẹ́ ibo ló ti ń ṣerú ẹ̀? O ò já rárá. So ó túbọ̀ sí pé ojú ẹ̀ kàn ríran ni, ojú ẹ̀ ò tí ì là. Báwo jẹ́ boyfriend mi, kò jẹ́ boyfriend mi, kò matter now. Ṣé bí nǹkan tí wọ́n wá ni wọ́n máa ṣe? Ṣé tó bá ń lọ ṣo fẹ́ já dání ni? Ìfẹ́, I can't do it. Ṣé bébì ni mo sọ fún ẹ pé mo fẹ́ ṣe tẹ́lẹ̀, bó dẹ̀ ní mi ò ṣe mọ́, ṣé máa mú yàn sí ni? O ò ṣe mọ́ bíi ti báwo? So o sì fẹ́ remain lórí the artificial insemination tó ń ṣe, àbí? Oh, ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ń sìn. So ìwọ ni Sátánì tó mú èso dání tó fẹ́ lé mi kúrò nínú ọgbà àjàrà bí? Irọ́ ló pa. Ìfẹ́, irọ́ gidi ni ó pa. Ó ti wá yé mi dáadáa ń sìn. Mo ti wá rí clearly pé afọ́jú sì ni ẹ, o ò ríran. Bible dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ náà, bóyá o gbọ́ rí. Wọ́n nígbà tí Ádámù àti Eve tí wọ́n tó jẹ èso lójú wọn tó là. Tó bá sọ pé ojú ẹ̀ ò ní là lẹ́rọ̀, màá là ẹ́ lójú dandan. Ẹjọ́ òṣìwò ni mo ti ẹ̀ ń bá ẹ rò. Tó bá yá ìwà bá mi nílé ìwọ àgbà ìyàwó ṣí onírà. Ṣé o máa já mi sílẹ̀? Dúró náà má bínú má bínú. Fẹ́ wá. Kò lọ́wọ́, kò lẹ́sẹ̀, ó lẹ̀ mọ́ gèrè tìmọ́tìmọ́. Torí pé ọlọ́gbọ́n ni yóò ṣòro ọlọ́gbọ́n, ọlọ́mọràn ni yóò ṣòro ọlọ́mọràn, wàwárà wọn máa ni yóò ṣe ra wọn. Mo mọ inú yọ, mi ò mọ tiyín, ohun dẹrù sí mi, èmi ò mọ àmọ̀ká ní fẹ́ràn ọ̀rọ̀ torí fẹ́ ọ̀rọ̀ ìdáyẹ, ó má bàa wá dògún ni fẹ́ràn ọ̀rọ̀ náà. Èyí kò jàre, Onisababi mi ò, àmì rẹ̀ kò já sáyọ̀, àmì o. Ojú la rí, ta ló mọ kan ayé, ojú la ń wò, a ò mọ tó ń bẹ nínú. Ìfẹ́ ṣá lọ́lọ́run fi dálé ayé, ẹ̀jẹ̀ ya nífẹ̀ẹ́ ara wa, kó má bàa dógún dọdẹ yìí. Sọ wípé bẹ́ẹ̀ ni tèmi kọ́ lọ láàmà rí. Ọmọ yìí ṣe kò wá nínú ogun náà dẹ́ nígbẹ̀yìn ẹ̀yàn mi. Ojú lè jẹ ẹkùn, ó máa pa nílẹ̀. Ojú lè tutù, ó gbẹ̀yìn. Hey boys, ẹ jẹ́ ká kó yanjú admission ká tó sọ̀rọ̀ accommodation. Ṣé mọ̀ pé nǹkan kan ló máa ṣíwájú nǹkan? Yorùbá dẹ̀ bọ̀, wọ́n ló gùn, ó pẹ̀tọ́, ó dókè ó pẹ̀ka, ọ̀ràn ló ń jẹ́ bẹ́ẹ̀. Yorùbá tún tẹ̀síwájú, wọ́n ní ẹni mọ̀ràn ó sá, ẹni tí ó mọ̀ ó ń bẹ̀rù. Ẹrẹ̀gẹ́ jígẹ lọ́rán, ẹ kó ọkọ lẹ́kẹrú. Ẹlẹ́dàá mo bẹ̀ má jẹ́ kí gbogbo wa rọrùn. But wait, Oron. The two lines you have used right now, it's all about this Oron of a thing. I don't get. Make us understand why we are here. Abi? Okay. Ọ̀tàkù ọ̀ràn, ọ̀dẹ́kù ọ̀ràn, ọ̀làjúlẹ̀ kọ́rọ̀ bàjẹ́, ọmọ ìyá náà mẹ́tẹ̀ẹ̀ta o. Ṣé bọ̀bọ̀ ìtì made mention kó tó jọ mọ́ ọ̀ràn sọ. Nǹkan tí jẹ́ ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Let us know what is going on. Bọ̀bọ̀ yìí ni. AY ni. Because ọ̀rọ̀ obìnrin ó máa ń fọ́ nìgan. Ìyàwó bọ̀bọ̀ yìí ti ń fún problem. Really? Yeah. Ẹmọ tó ṣẹlẹ̀ torí yẹn gan mo ṣe pè yín síbi ó kàn jẹ́ pé wọ́n pẹ́ wá ni. Ṣùgbọ́n pé nígbà tó máa dé bí àti balẹ̀ jẹ́ gan. Láàárọ̀ àná ni AY dọ́dọ̀ mi pẹ̀lú ìyàwó ẹ̀. Nígbà tó dẹ̀ débẹ̀ mo access ọ̀rọ̀ wọn. Mo rí pé ọmọbìnrin yẹn make sense. Ẹ mọ̀ pé lẹ́ obìnrin ò kí n pẹ́ ṣú. Yeah, you're right. Good. Lady yẹn ti prioritize yẹ ìgbé kan lọ adopt ọmọ. Tó bá dẹ̀ ti ń rí bẹ́ẹ̀ I need to act fast. Gbogbo wa tá a wà ń bì la mọ̀ sọ́rọ̀ bọ̀bọ̀ yìí. We are just failing him to be in this condition. Kò sí ní tó ṣe. Ẹ mọ̀ bẹ́ẹ̀ a kò stage manager ni. Okay, good now.
ọmọbìnrin yẹn ti rò pé ẹni tí ò lè ṣe ẹ jẹ́ ká lọ adopt ọmọ. Ẹ má rò pé I'm a proverb biologist, mo máa ń like òwe gan. Ó ń bọ̀ àwọn landed. Tí bọ̀bọ̀ ìṣe wáyé, tá a bá tètè gbégbèsè, tá a bá rò pé ó máa kán pé tó bá lọ túkú kẹ́ńkọ́, ìyẹn ló mú mi gbé wọn lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi who is a doctor as well. Ìgbà tá a dẹ̀ mọ́ dọ́dọ̀ doctor yẹn, ó dẹ̀ resolve sí pé carrying back on an artificial insemination kọ́ gba WhatsApp ti bọ̀bọ̀ yìí kọ́ kó sínú WhatsApp ti ìyàwó ẹ̀. Ìyẹn mo ṣe sọ́mọ̀ pé ẹja pàdé ń bí kẹjá ohun tá a lè ṣe sí. Èmi ti rò bí ẹ̀bá tó kọ́kọ́ gbé òwe dé tó ń pàwé lọ́tún pàwé lọ́sí mo rò bí àwọn tó le jù báyìí lọ ní nǹkan tó fẹ́ sọ. Mi ì mọ̀ pé nǹkan tó ń síbù báyìí ni. You see, ìyàwó ẹ̀ ni obìnrin tá à ń sọ yìí. And you being a medical doctor, give him a sleeping pill láti fún ọmọ yìí. Tó bá dẹ̀ fún tó má jọ ní àjọṣepọ̀ tó bá doyún bí athlete yẹn bá complain fún ẹ. Wọ́n á dẹ̀ jẹ́ kó yẹ wípé transplanting tó fẹ́ ṣe ń gbà yẹn òun ló di ọ̀rọ̀ oyún yìí. You don't get it. Ọ̀rẹ́, kò lè possible. It can be possible. What do you mean by kò lè work? Why? Because the girl is still a virgin. Virgin? She's a virgin. Ọ̀rẹ́, nínú ìdè suspense náà fi ọmọ ẹ̀ sí. Báwo la ṣe fẹ́ tú? Good. There is a way out. How? Ẹ ṣe tán yín máa ń bini náà nìyẹn. Ṣẹ́rí kìíní kò lè mọ́. Gbogbo yín lè mọ̀ fẹ́ Olúwa. Ìfẹ́ ń sẹ́ẹ̀f lẹ́dẹ̀. Láàárọ̀ yìí ní èké mú wá sọ́dọ̀ mi. Tí n dẹ̀ ṣe jókòó, àmọ́ ìwé kì í báyọ̀ lójijì. I'm a medical doctor. Wọ́n á gọ̀ pé wọ́n á gbà mí pé ẹnìkan báyìí ti fẹ́ kún bì kan. Àní dúró pé kí ló ṣe. Tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ as a medical doctor, we will swing into action. So torí yẹn mo ṣe ní pé kẹjá wò kí la lè ṣe. Mo wá wò pé mo ti rẹ́ ní tá a máa lò. I just concluded that we can make use of her. Ìfẹ́ Olú la máa lò. Abẹ̀rẹ̀ sábàbí bó ṣe ń ṣiṣẹ́ fúnra wọn ẹni tó lè gba ikú ẹni kú ọ̀rọ̀ ìfẹ́ máa ní ó lágbára. Táyé fi kùnú ayọ̀ àyànmọ́ ẹni kò ní tàsé ọ kádàbà ẹni kò ṣe kọ láì gbà ẹdì ẹ mú. Onisababi mi ò jẹ́ kó já sáyọ̀. Ẹyẹ wa ò ní fò síbi tó ń ti sọ pípẹ́ yáyé. Ẹ dákun a ò ní bọ́ sọ́wọ́ alágbẹ̀dẹ ayé tuntun nìran wà mí ní ẹ̀ṣẹ̀ ó sọ lọ́gbọ́ kọ́ òye ní ta ló lè túná òkùnkùn lọ́rọ̀ yìí ọjà rẹ̀ ìmọ̀lẹ̀ dà ọ́ torí pé inú òkùnkùn láyé ń gbé àfọlọ́run ló lè tọmọ́lẹ̀ sí ohun tẹ́ẹ̀dá ò mọ̀ ló ń ṣàgbà ẹ̀dá ó mà ṣàyẹ̀ fífúnnú ayọ̀ ẹni àyànmọ́ ẹni kò ní tàsé ọmọ níta.